Hmm. Hello, ẹ̀yin èèyàn mi. Ó ga o. Nǹkan bẹ, bẹ́ẹ̀ ni. Ní nǹkan ta tún gbọ́ ní internet space nsìn, ló bá ní àwọn olórí tó wà láàfin. Wọ́n ní kábíyèsí kó má wulẹ̀ jáńpátá, kí kábíyèsí tètè bẹ̀rẹ̀ sí ní máa gbé ìgbésẹ̀ kíákíá o. Wọ́n ní kí kábíyèsí kó máa gbé ìgbésẹ̀ torí iná ń jó lórí òkè o. Kí kábíyèsí kọ́n fi sí relay race o. Wọ́n ló lágbára o kó tó kọjá àsìkò yìí tá wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Kí kábíyèsí tètè wá nǹkan ṣe sí i. Torí ẹ̀mí ò láàárọ̀ o. Nǹkan tó ń ṣẹlẹ̀ ní ààfin lọ́wọ́lọ́wọ́ báyìí. Ojoojúmọ́ náà ń peléke sí i o nínú iṣẹ́ ibi o, nínú iṣẹ́ ẹ̀ṣẹ̀ o. Pẹ̀lú bọ́n ṣe ń sá eré yìí, k'Ọlọ́run má jẹ́ a rí o. Wọ́n ní tí igi gogoro bá yọ, àbí báwo ná ṣe, wọ́n ní igi gogoro má gúnni lójú, pókèèrè la ti ń wò ó, la ti ń yẹ̀ ẹ́ o. Bẹ́ẹ̀ ni o, òkèèrè la ti ń yẹ̀ ẹ́. Wọ́n bá ló the same Ashley, òun ń lọ lénìí, òun ń lọ lọ́la, òun ti múra tán, òun ti jáwọ́, òun ò tí ṣe wọ́n ṣe bí mọ́. Òun fẹ́ padà sí ibi tó ti wá. Ó ṣà make sure pé òun fẹ́ name nǹkan kan sílẹ̀. Òun fẹ́ gbé nǹkan gidi ṣe lójú ara ẹ̀. Ó rò pé nǹkan gidi. Kò mọ̀ wípé asán ló fẹ́ pa, òfo ló fẹ́ pa, ẹ̀mí ẹ̀ ló fi ń wéwu. Ó ń fẹ̀mí ara ẹ̀ wéwu, ó dẹ̀ ń fẹ̀mí àwọn ọmọ ẹ̀ wéwu. Nítorí tó bá yá pẹ̀lú gbogbo nǹkan tí à ń rí pé ó ń ṣe, tá ń gbọ́ pé ó ṣe, ó máa regret life ẹ̀ àti láyé àti lọ́run. Ó dẹ̀ máa learn in a difficult way tó jẹ́ pé òun gan, ó máa regret life ẹ̀. Torí mo mọ nǹkan tí Ọlọ́run lè ṣe. Bẹ́ẹ̀ ni. Wọ́n ní ẹni tán bá ń bá wí tó ń wá ròkè, kí ló máa ṣe? Ó máa parun lójijì. Kò sí ẹ̀ ro tẹ̀mí tara ẹ̀, kò ro tẹ̀mí àwọn ọmọ yẹn. Kò mọ̀ wípé àwọn ọmọ yẹn ni ọjọ́ iwájú òun. Nígbà tó bá ti táwọn ọmọ ẹ̀ tí Ọlọ́run má jẹ́ ká rí. Ó yẹ rí àwọn ọmọ tó yẹ kó máa tọ́jú, kó máa ṣe gbá, kó máa ṣàwo, kó farabalẹ̀, kó má ṣe kà. Wọ́n lẹ́ni tó bá ṣe kà, ìkà máa kà. Ná bá ní wọ́n ń wá ọmọ ẹ̀. Ó ló ń wá ọmọ òun. Pọ́mọ sá kúrò nínú ilé pé òun ò rí ọmọ òun wá. Ìyẹn ọmọ obìnrin yẹn ni o. Wọ́n lọ́mọ yẹn sá kúrò nílé. Ló bá ń wá. Ìgbà tó wá máa rí ọmọ, àṣé ọ̀dọ̀ ìyá onífá lọmọ sálọ ní palace. Lọmọ yẹn sálọ sọ́dọ̀ ìyá onífá. Ìyá onífá, òun ò rí ibi tóun máa sá gbà. Ọ̀dọ̀ yín ni mo fẹ́ sá wá. Ìyá onífá ní kí ló dé? Ó ní gbogbo iṣẹ́ tí ìyá òun ṣe nínú ilé yẹn pé ó jẹ́ nǹkan tó ń ba òun lẹ́rù tó dẹ̀ jọ òun lójú. Kí ni pẹ́pẹ́ sí o? Ní ìyá òun ń ṣe àwọn nǹkan tó jẹ́ pé nǹkan ìkà. Òun ò dẹ̀ like ẹ̀. Ló ń ṣe ní kóun sáré wá fẹjọ́ sun ìyá onífá. Bí ìyá onífá ṣe wá mú. Kí ló ṣe? Kí ni ìyá ẹ̀ ní kó ṣe? Ó ní bí ìyá òun ṣe gbé ẹ̀jẹ̀ jáde nìyẹn pé kóun wá mu ẹ̀jẹ̀. Wọ́n ló gbé sínú igbá báyìí. Ó yá, gbà kó máa mú. Ó ní ẹ̀jẹ̀ leléyìí ìyá òun. Ó ní mo ní kó mú. Mo fún ní kó mú. Ọmọ yẹn lóhùn ò mú o. Bọ́mọ ṣe sá kúrò nínú ilé nìyẹn. Bọ́mọ ṣe sálọ nìyẹn. Sísá kúrò tó sá kúrò. Ó lóhùn ò tí ẹ̀ rí ibi tóun lè lọ. Kóun tí ẹ̀ ta ló fojú jọ bó ṣe sá. Ẹ̀mí gan á darí ẹ̀. Ọlọ́run ló darí ọmọ yẹn lọ sọ́dọ̀ ìyá onífá. Ló bá ṣe àlàyé fún ìyá onífá. Bí ìyá onífá ṣe fọwọ́ mú. Ó yá ká lọ. Etí òun nìkan kọ́ ló máa gbọ́ yìí. Ká lọ lọ́dọ̀ kábíyèsí. Wọ́n dọ́dọ̀ kábíyèsí. Oríṣìíríṣìí. Wọ́n ní bọ́n ṣe dọ́dọ̀ kábíyèsí o. Kábíyèsí. Bàbá ní kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Ó ní ọmọ yìí lòun mú wá o. Kí ló dé? Ó ní ọmọ yìí báyìí lọ́mọ. Ó yá
ṣàlàyé nǹkan tó wá sọ fún mi fún kábíyèsí. Ló mọ́ ní bàbá ìyá òun báyìí ni, báyìí kàṣà, báyìí káwòdì ni lòun ṣe sálọ. Sá sọ́dọ̀ ìyá onífá. Ó ti pẹ́ tí ìyá òun ti máa ń ṣe gbogbo àwọn nǹkan atrocity. Ìgbà míì tó máa wọnú ilé tó máa sọ̀rọ̀, ó máa sọ̀rọ̀ Naomi, ó máa pèdè, ó máa pègèdè, ó máa pe oríṣiríṣi. Òun ò like ẹ̀, òun ò tiẹ̀ like nǹkan tí ìyá òun ṣe. Pé ìgbà tó wá ní kóun wá mu ẹ̀jẹ̀ yìí lòun ṣe ní, kójú má rí bí gbogbo ara lògùn ẹ̀, nǹkan tọ́mọ yẹn fi ṣe nìyẹn tó fi sáré wá sí ọ̀dọ̀ ìyá mi fún. Wọ́n ní kábíyèsí pariwo. Ó ní kán lọ pe Ashley, kán lọ pe Ashley wá o. Bí Ashley ṣe dé, kábíyèsí ní, ń gbọ́, kí ló ṣẹlẹ̀? Wọ́n ní bó ṣe dé bàbá ó pariwo. Ó ní ìyá onífá, ọmọ ẹ̀yin ló fẹ́ kidnap ọmọ. Ìyá onífá ẹ̀yin ló fẹ́ ṣe kíni? Ìyá onífá kí lọmọ òun ṣe lọ́dọ̀ yín? Ìyá onífá kí ni? Wọ́n ní kábíyèsí ni. Ashley, nǹkan tí mò ń béèrè lọ́wọ́ ẹ ni kò dá mi lóhùn. Kí ló ṣẹlẹ̀ láàrin ìwọ àtọmọ ẹ tọ́mọ ẹ fi sá kúrò nílé tó sá sọ́dọ̀ ìyá onífá? Ó ní kí ni ọmọ òun sọ? Wọ́n ní ọmọ yá ṣàlàyé. Bọ́mọ ṣe bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé ni. Ó wá ní ó nígbà náà wà ńkọ́. Nǹkan tó ń dá ìyá onífá àti kábíyèsí lóhùn nìyẹn. Ó nígbà náà ńkọ́. Ṣe bọ́mọ òun ni. Nǹkan tó bá wù òun lòun lè ṣe fọ́mọ òun. Òun fẹ́ ró ọmọ òun lágbára. Òun fẹ́ ṣe kinní kan. Òun fẹ́ kó wọnú ẹgbẹ́ àjẹ́. Òun fẹ́ initiate ẹ̀, kóun náà lè lágbára. Kóun náà lè máa defend ara rẹ̀. Kóun lè máa ṣe because tọ́n bá ró òun mú. Tọ́n bá ró òun mú, wọ́n lè lọ mú àwọn ọmọ òun. Torí ẹ̀ lòun ṣe fẹ́ ró ọmọ òun lágbára. Pé òun fẹ́ initiate ẹ̀ sí ẹgbẹ́ àjẹ́. Wọ́n ló wá ń sọ pẹ̀lú ìgboyà, pẹ̀lú ìfọ̀kànbalẹ̀, pẹ̀lú kíni. Wọ́n ló ṣẹ̀ wá yé kábíyèsí. Wọ́n ló ṣẹ̀ yé kábíyèsí pé so nǹkan tó wà up to leléyìí. Ó fẹ́ tún initiate ọmọ ẹ̀ kó tún wá máa jà ní ààfin náà. Kó tún fẹ́ dán oró sí lára. Ó wá jẹ́ ìránṣẹ́ fún ẹ. Kó dẹ̀ máa bẹ̀rẹ̀ sí ní máa operate ní ààfin. Ó dà bẹ́ẹ̀. Pé àsìkò tó wọ́n ní àlọ́ ti yá. Oníbodè apoògùn ó ti yá. Wọ́n ní lọ yá. Wọ́n ní kábíyèsí wá ní, ó dáa, a ti gbọ́. Ó dáa máa lọ. Orúkọ tí èèyàn fẹ́ sọ ọmọ ẹ̀, ó wà nínú ẹ̀. Wọ́n ló sọ̀rọ̀ fún kábíyèsí àti ìyá onífá pé nǹkan tóun fẹ́ ṣe ló máa ṣe. Òun lòun lọmọ òun lòun ṣe kíni. Bá ṣe ìyá onífá, ọ̀dọ̀ ìyá onífá ni ọmọ òun sá wá. Òun ò ní gbà nǹkan tó bá wù òun. Wọ́n ní ó dáa. Nǹkan tá a gbọ́ nìyẹn o. Allegedly o. Ṣé mọ̀ pé a bá wọn gbé, báwo la ṣe mọ gbogbo nǹkan yẹn? Kẹ́yìn náà mọ̀ pé nǹkan kan torí ẹ̀ kẹ́ sọ fún kábíyèsí. Kí ni kábíyèsí fẹ́ ṣe? Kábíyèsí ti mọ nǹkan tó yẹ kó ṣe. So torí ẹ̀ la ṣe ní kán tètè mọ bó ṣe fẹ́ jẹ́ kí àwọn apanimáyọ̀dà kán tètè wọ́n ṣèṣì lé wọn kán lé wọn jìnnà because wọ́n ní tí èèyàn bá fẹ́ bá èṣù jẹun, ṣíbí ẹ̀ máa ń gùn ni. Kì í ṣe ibi tó ń súnmọ́, kì í ṣe àwọn tó ń súnmọ́ èèyàn. Èèyàn ò dẹ̀ gbọdọ̀ súnmọ́ wọn. Ẹ ṣé ẹ̀yin èèyàn wa. Ẹ bá mi share, kí ẹ bá mi like, kí ẹ dẹ̀ bá mi love ẹ̀. Ẹ ṣé gan-an tẹ̀ ń tẹ́tí sí wa. Ààbò Ọlọ́run á dájú lórí wa o. Amen. In Jesus' name. Bye.